ní gbogbo ibi tẹ́ tí ń wò wá a fẹ́ jẹ́ ká sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ bàbá wa ikú bàbá yèyé ìyẹn aláàfin ti ìlú Ọ̀yọ́ ọba Abímbọ́lá Ọ̀wádé àti bàbá wa Ọ̀nìrìṣà ọba Ògúnwùsì kábíyèsí o kádé pẹ́ lórí ẹ̀yin ọba aláyé wa méjèèjì kí bàtà pẹ́ lẹ́sẹ̀. Lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni àwọn ọ̀rọ̀ kan ń lọ àwọn awuyewuye kan ń lọ lórí ẹ̀rọ ayélujára nípa pé bàbá wa aláàfin tìlú Ọ̀yọ́ wọ́n kọ̀ láti lọ kí Ọ̀nìrìṣà ṣùgbọ́n ní báyìí aláàfin tìlú Ọ̀yọ́ ti jáde síta o kábíyèsí ti ṣàlàyé pé láìpẹ́ láì jìnnà àwọn máa lọ ṣàbẹ̀wò sí ààfin Ọ̀nìrìṣà ó túmọ̀ sí pé àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá wọn ò sùn rárá ó túmọ̀ sí pé ìrètí wà pé ìran Yorùbá ọjọ́ ọ̀la wa dára eléyìí ti túmọ̀ sí pé bó pẹ́ bóyá ìfẹ́ àìṣẹ̀tàn ìfẹ́ tó jinlẹ̀ ó máa wà láàárín àwọn ọba ní ilẹ̀ Yorùbá àwọn orí adé wọ́n máa jọ máa ṣe papọ̀ eléyìí ó yẹ kí lè wá jẹ́ ìkìlọ̀ fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri orí ẹ̀rọ ayélujára tó jẹ́ pé tí event kan bá ṣẹlẹ̀ níbì kan ẹ máa cut ẹ máa edit ìkan tó dáa nínú event yẹn èyí tí ò dáa tó lè fa awuyewuye tó lè fa controversy lè máa post láti bẹ̀ lọ àwọn èèyàn á máa sọ̀rọ̀ àwọn ọba wa pé ọba wa eléyìí inú ọba kan òdù sí kan kò yẹ kó rí bẹ́ẹ̀ tí ẹ bá ṣàkíyèsí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí wọ́n ṣàbẹ̀wò tí àwọn ọba aládé ilẹ̀ Yorùbá díẹ̀ tí wọ́n ṣàbẹ̀wò sí ọ̀dọ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tí a wá rí pé ọba wa aláàfin tìlú Ọ̀yọ́ wọ́n kọ̀ láti dìde kí Ọ̀nìrìṣà oríṣiríṣi ọ̀rọ̀ ló lọ lórí ẹ̀rọ ayélujára ń gbà yẹn wípé aláàfin òpọ́n Ọ̀nìrìṣà lé débi pé àwọn ọmọ Ọ̀yọ́ kan tiẹ̀ jáde tó ń jàjà tó ń jìjà àgbà wípé Ọ̀yọ́ ṣáájú Ọ̀yọ́ pé aláàfin senior Ọ̀nìrìṣà táwọn ti Ilé Ifẹ̀ náà dìde tí wọ́n bínú rọgbọdọ lórí ẹ̀rọ ayélujára pé àrìnfín ni pé kò yẹ kí àwọn Ọ̀yọ́ máa sọ pé àwọn senior àwọn gbogbo àwọn nǹkan yìí náà ni ó ti fa oríṣiríṣi awuyewuye lórí ẹ̀rọ ayélujára ṣùgbọ́n ní báyìí inú wa dùn pé ọba wa ọba Abímbọ́lá Ọ̀wádé ti jáde o wọ́n ti sọ̀rọ̀ pé láìpẹ́ láì jìnnà àwọn máa lọ kí Ọ̀nìrìṣà nípa àwọn ti bá pí àwọn sọ àwọn ti bá àwọn media people àwọn sọ̀rọ̀ yẹn pé kó ṣètò káwọn bẹ̀rẹ̀ sí ní ṣe ètò báwọn ṣe máa lọ kí Ọ̀nìrìṣà léyìí tó ti fi hàn pé ìrètí ti wà pé ìrẹ́pọ̀ tó dánmọ́rán ó máa wà láàrin àwọn ọba wa ní ilẹ̀ Oòduà àdúrà tiwa wá ni pé ilẹ̀ káàró oòjíire ò ní bàjẹ́ o ilẹ̀ Odùduwà gbé wa o ẹ̀yin ọmọ Oòduà káàkiri àtẹ̀yin tí ẹ wà lókè òkun ẹ máa gbàdúrà ẹ máa fàdúrà ràn wá lọ́wọ́ pé bí àárín àwọn ọba wa ṣe ń dùn ní ilẹ̀ Yorùbá báyìí kó máa lọ bẹ́ẹ̀ kó má sí jà kó má sí wàhálà láàrin àwọn ọba wa ilẹ̀ Oòduà gbé gbogbo wa o ẹ̀yin ẹlẹ́sìn náà a fẹ́ kẹ́ máa fi àdúrà kẹ́ máa fi ran àwọn ọba wa lọ́wọ́ nítorí pé tí àárín àwọn ọba wò bá gúrégé ó ṣeé ṣe kó affect àwa tí wọ́n ń jọba lé lórí tí àárín wọn bá gúnrégé tí àlàáfíà wà ìdánilójú wà pé àlàáfíà máa wà nínú ilé kálukú àti ní orílẹ̀-èdè lápapọ̀ àní rí jù yí lọ ìpàdé wa tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.